ìjọba ti gbé gbèsè níjọ́ Thursday báyìí kí ni àtẹ̀kọ́ sí kí ni àtẹ̀kọ́ sí. ìgbésẹ̀ tí wọ́n gbé iná mo sọ pé ìtọ́lọ́yọ̀ bàbá ọmọ lọ́lọ́mọ èmi ò ìgéèsì ń tọ́ga ṣe so ti mi ò go ìgéèsì ń tọ́ga ṣe bẹ́ẹ̀ tí wanted tí wọ́n ń fi kàn mí kì í ṣe tèmi torí pé mi ọjà mi ò ṣe gangan gbogbo àwọn ọlọ́pàá tó ń lọ kó máa jọun ẹjọ́ dákun ẹsẹ̀gbẹ́ ọlọ́dẹ sẹ́mi tí n bá ti ànírú ìbọn tó bá nu ilé èyí wà kó sínú ilé mi tí mò ń gbé am I fool. so kí ni ẹ fẹ́ ṣe lórí ọ̀rọ̀ oníṣẹ́ onímọ́tò báyìí torí àsìkò ìjọba àsìkò. ọ̀rọ̀ ṣe mọ́tò ntọ́gà ẹni tí Governor Seyi Makinde bá ti ṣe ni mo ṣe èmi ò lè bájọba jà mi ò lè bájọba fa wàhálà ní tí Governor Seyi Makinde tán bá ti fẹ́ ni mo fẹ́ bí wọ́n ní mo ìwà ń bẹ̀ déédéé wọ́n tún ní mo tún wà ń bẹ̀ déédéé but I'm still PDP to the core. ṣùgbọ́n àṣẹmọ̀ pé iṣẹ́ wa ní ìsìn ó ti dàpọ̀ mọ́ torí olóṣèlú tẹ́lẹ̀tẹ́lẹ̀ dádúró ní bọ́dì ni wá in union bẹ́ẹ̀ nígbà tó ti di pé union bákan wọ́n máa ń sábà tẹ̀lé olóṣèlú eléyìí jàǹdùkú nǹkan ló ń kálukú wọn máa ń ṣe làwọn olóṣèlú sì tẹ́wọ́ gbà. Auxiliary sọ̀rọ̀ ó ní kì í ṣe ilé òun ni àwọn ọlọ́pàá ti ṣàwárí àwọn ìbọn àti àwọn ohun èlò ìjagun tí wọ́n fi hàn kiri o irọ́ funfun báláú irọ́ tó jìnnà sóòótọ́ ni pé ilégbèé mi ni wọ́n ti kó àwọn ohun ìjà olóró náà. Alága alákòóso ìgbìmọ̀ ẹgbẹ́ ọlọ́kọ̀ park manager tí wọ́n rọ̀ lóyè yọ nípò nípínlẹ̀ Ọ̀yọ́ Mukaila Lamidi ẹni tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Auxiliary ti ní gbogbo ohun tí àwọn ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàwárí tí wọ́n ṣàfihàn gẹ́gẹ́ bí àwọn ohun ìjà olóró tí wọ́n kó nílégbèé òun kò kí ń ṣe ti tòun o tí wọn kò sì lè kéde pé wọ́n ń wá òun nítorí òun kò tàpá sófin tàbí wúwa jàǹdùkú kankan láàrin ìlú. Tí a kò bá gbàgbé láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ni ìjà láàrin ẹgbẹ́ awakọ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Seyi Makinde kéde pé kí Auxiliary ẹni tí ó jẹ́ alága alákòóso ìgbìmọ̀ ẹgbẹ́ awakọ̀ park manager nípínlẹ̀ Ọ̀yọ́ ó lọ rọ́kùn nílé. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe sọ àwọn ọlọ́pàá ní èèyàn 82 ní àwọn kó nílé Auxiliary lásìkò tí wọ́n ya bo ibẹ̀. Bákan náà ni wọ́n bá oògùn abẹnugọ̀ngọ̀ òǹdè ìbọn àti àwọn ohun ìjà olóró mìíràn lóríṣìíríṣìí nínú ilé náà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe sọ ni pé Auxiliary ti na pápá bora ẹ̀mí èèyàn kan sì bá ìṣẹ̀lẹ̀ náà lọ lásìkò tí wọ́n ń kojú ìjà sí àwọn agbófinró. Auxiliary ẹni tó sọ̀rọ̀ lórí ètò orí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì rédíò kan níbẹ̀ ni Auxiliary ti sọ pé òun kò fi ìgbà kankan tako àṣẹ gómìnà Seyi Makinde nítorí olórí òun ni. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé Ọ̀túnba Sèyí pè mí pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ APC tí wọ́n ti kúrò nínú ẹgbẹ́ onímọ́tò fún bí ọdún 15 fẹ́ padà tí gbogbo wa yóò sì parapọ̀ di ọ̀kan náà. Ó ní ohun tí gómìnà sọ ni pé òun yóò mú àwọn ọmọlẹ́yìn òun kúrò ní ipò wọn fi àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé rọ́pò tí òun sì ní kò lè ṣeé ṣe rárá nítorí òun mọ bí àwọn ọmọlẹ́yìn òun ṣe jìyà lórí ẹgbẹ́ náà. Ó ní èyí tí àwọn ènìyàn ń gbé kiri pé wọ́n ti kéde pé wọ́n ń wá òun kì í ṣe òun ni wọ́n ń wá. Auxiliary ṣàlàyé pé gómìnà Seyi Makinde ló ní ìṣàkóso ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì lè darí rẹ̀ bí ó ti wù ú tí òun kò sì lè tako àṣẹ gómìnà bí ó ti wulẹ̀ kó rí. Auxiliary sọ nínú àlàyé rẹ̀ ó ní bí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe kéde òun gẹ́gẹ́ bí ọ̀daràn ẹni tí wọ́n ń wá kò bójúmu rárá. Ó ní àti wípé kì í tiẹ̀ ṣe òun Mukaila Lamidi Auxiliary Kiriji kì í ṣe òun ni wọ́n kéde rẹ̀ pé wọ́n ń wá. Ó ní tí ó bá wá lọ jẹ́ bẹ́ẹ̀ a jẹ́ wípé wọ́n fẹ́ dá wàhálà sílẹ̀ nìyẹn. Gẹ́gẹ́ bí ó ti wí ó ní kò sí nǹkan tí ọ̀gá ṣe tí òun takò nítorí pé bàbá ọmọ ló lọ́mọ. Ó ní gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n lọ kó ìbọn jọ yẹn ẹ fi wọ́n sílẹ̀ jagunjagun kì í ṣe ẹgbẹ́ ọlọ́dẹ rárá. Ó ní
ṣé tí òun bá tiẹ̀ wà ní irúfẹ́ àwọn ìbọn náà tó bá òun, ṣé ilé òun ni òun á kó wọn pamọ́ sí nínú ilé tí òun ń gbé? Ó ní òun kò kì í ṣe òmùgọ̀ rárá. Auxiliary ni olórí òun ni gómìnà Ṣèyí Mákindé. Ó ní gbogbo nǹkan tí gómìnà Ṣèyí Mákindé bá fọwọ́ sí ni òun náà ṣetán láti tẹ̀lé. Kódà òun faramọ́ tí wọ́n bá yọ òun gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ onímọ́tò nípínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo nǹkan tí gómìnà Ṣèyí Mákindé bá ti ṣe ni mo ṣe, n kò lè bá ìjọba jà rárá. Ó ní ṣùgbọ́n òun kò ní èròǹgbà láti kúrò nínú ẹgbẹ́ òṣèlú ọlọ́mbrẹ́là PDP nítorí olórí òun ni gómìnà Ṣèyí Mákindé. Àmọ́ ní ti àwọn ohun ìjà olóró tí wọ́n ń ṣàfihàn rẹ̀ yẹn, kì í ṣe èmi ni mo ní, bẹ́ẹ̀ ni kì í ṣe ilé mi ni wọ́n ti kó. Auxiliary ṣàtẹnumọ́ rẹ̀ bẹ́ẹ̀. Auxiliary sọ̀rọ̀ o. Ó ní kì í ṣe ilé òun ni àwọn ọlọ́pàá ti ṣàwárí àwọn ìbọn àti àwọn ohun ìjà ìjagun tí wọ́n fi hàn kiri o. Irọ́ funfun báláú. Irọ́ tí ó jìnnà sóòótọ́ ni pé ilégbèé mi ni wọ́n ti kó àwọn ohun ìjà olóró náà. Èyí ni ìròyìn gbéyẹ̀wò tó ń dé sétígbọ́ àti sójú ìwòran yín látòrí móhùnmáwòrán orí ẹ̀rọ ayélujára ìkànnì Drivetv. Ẹ lè fi èrò yín ṣọwọ́ sí wa nípa kọ́mẹ́ǹtì yín. Láti túbọ̀ máa gbádùn àwọn ìròyìn gbéyẹ̀wò wa, ẹ subscribe sí YouTube channel wa, kí ẹ follow Facebook page wa àti àwọn other social media network wa. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.